بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكي وكو أبو سبي جوكو واتي أما بصنبه فقه المعاملات المالية إتي إن شاء الله تعالى تتواجه أي تلون زكاك باري أو رمضان ẹkẹlẹ wà kọgbà lẹsẹ fún wa. Èyí tí a fẹ́ mẹ́nu bà ọmọ ìyá mi òun náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ al-i'lānu tijāri. Al-i'lānu tijāri òun náà ni a rí wípé ó wọ́pọ̀ láwùjọ tá a wà lásìkò yìí wípé kí wọ́n máa polówó ọjà, wọ́n máa káyọ̀ máa báyàn advertise ọjà, wọ́n máa lọ sí kẹ̀kẹ́ gbé nǹkan jáde ní ìsìn báyìí wọ́n dìde sí àti bá polongo rẹ̀ àti bá polówó rẹ̀. Eléyìí ni a fẹ́ mẹ́nu bà nípa wípé ọ̀nà tí wọ́n máa gba advertise nǹkan ṣáájú yàtọ̀ sí ti ìsìn. Nígbà kan èèyàn kó nǹkan tà báyìí àyàn máa yẹ̀wò ẹ̀ ń bá wò ó yóò tún máa polówó ẹ̀ fáwọn èèyàn pé àlámọ́rí ó sì nǹkan báyìí ó dáa, wọ́n máa sọ wọn èèyàn ó rí nǹkan tó fẹ́ polówó. Àwọn ní ìsìn nǹkan ti yí padà, èèyàn kàn máa wò lásán báyìí ni kò lè fọwọ́ kàn. Èèyàn ń polówó ohun tí ò rí, èèyàn ń polówó nǹkan tó jẹ́ pé ọkàn gbóko ẹ̀ lásán ni àbọ̀kàn ráwòrán ẹ̀ lásán báyìí lásán ni tó jẹ́ pé ó sì ń polówó fún nǹkan náà ni. Kí wá ni àti Islam kọ sílẹ̀ ọmọ ìyá mi la fi mẹ́nu bà, torí wípé àwọn nǹkan yìí ó ti di ọ̀nà jẹ fọ́pọ̀lọpọ̀ èèyàn lọ́nà lórí íńtánẹ́ẹ̀tì pé yọ́kàn di pé yọ́ máa bá wọn polówó nǹkan, yọ́ máa bá ti ń bá polówó ọjà khalas, yọ́ máa rí àwọn nǹkan ń bẹ̀ tó jẹ́ pé yọ́ máa rí owó ń bẹ̀ díẹ̀díẹ̀. Bí káwọn kan sọ pé tó ti máa bá pọn advertise ọjà táwọn ń tà o, àwọn máa fọjà hàn báyìí yọ́ bá wọn sọ ń pa rẹ̀. Tó pé tó bá ti rí ẹni tí ń bá polówó ọjà dáadáa bẹ́ẹ̀ ni star ọjà wọn máa lòkè tó káwọn yóò máa pé mashallah kí ni mo ti lòkè. Ẹlòmí ọmọ torí pé sáà ti lòkè yọmọ torí ẹ̀rà nǹkan wọn. Bẹ́ẹ̀ sì làwọn tí wọ́n ń polówó fún wọn wọ́n lè má mọ nǹkan yìí dáadáa, wọ́n lè má rí, wọ́n lè rí wọ́n má mọ nípa rẹ̀, wọ́n lè má lò rí, ṣùgbọ́n pé wọ́n á fi hàn lásán báyìí tí wọ́n sì gba owó lórí ẹ̀. Wọ́n fa kọjá pé ẹlòmíì nǹkan o, wọ́n ń polówó nǹkan tó jẹ́ pé kò yé sí, wọ́n ń polówó nǹkan tó jẹ́ pé kò mọ nípa rẹ̀, wọ́n ń polówó nǹkan tó jẹ́ pé kò lò rí ju pé ọkàn rí lásán báyìí lásán lọ. Yóò sì bá polówó ẹ̀ kó lè bàjẹ́ pé yóò lè gba owó. Ọmọ ìyá mi, ìpolówó ọjà ò ní wàhálà nínú níbi ọ̀rọ̀ pé ìpolówó ọjà ó gbajúmọ̀, ṣùgbọ́n ẹni tó yí ibi wàhálà wà náà ni a ti mẹ́nu bà wọ́n wípé ó ti mú àwòrán mi wá wípé èèyàn ń polówó tí ó lò láti fi jẹ́ pé àbí wọ́n gbà yẹn ní olùpolówó ọjà sí àyè kan tí ogun tá ti ń gbé wá lórí ọjà tá ti ń gbé báyìí wọ́n bá polówó wọ́n bá ní sọ́ńpa rẹ̀, wọ́n kàn máa fi pèsè pé wọ́n ní ìtẹ́nìdí pé wọ́n sọ́ńpa rẹ̀ àwọn èèyàn máa kà á pé láwọn ilé lọ́sọ̀ńpa eléyìí àbáwọn òǹkà báyìí lọ́sọ̀ńpa àkàbà yìí wọ́n ó torí pé òǹkà tí ó sọ́ńpa rẹ̀ ọ̀pọ̀ wọ́n torí ẹ̀rà nǹkan. Ẹ̀mọ ìyá mi ṣé ẹ̀rẹ́ tí wọ́n fẹ́ sọ fún wa ibi eléyìí àwọn àfáà ẹni tí wọ́n sọ ni pé kò sí tó burú bí kéèyàn bá yàn polówó nǹkan ní nǹkan tó jẹ́ wípé jẹ́ nǹkan mubah, nǹkan tó jẹ́ pé Islam ò takò, tó jẹ́ pé nǹkan tí wọ́n pẹ́ tú yẹn láti ṣe kéde o láti máa lò ó, tó jẹ́ pé kéèyàn ó lò ó kó rà á kó tà á kó bóyàn kò sí tó burú ń bẹ̀. Gbogbo tó pé kò sí tó burú ń bẹ̀ ní bíbóyàn, títà, rírà, lílò kò sí tó burú bí kéèyàn bá yàn polówó rẹ̀. Ìní ní wọ́n túmọ̀ sí pé mo tó jẹ́ pé ó yapọ̀ sílẹ̀ yìí ní tó jẹ́ pé kò lọ nínú ìṣẹ̀lẹ̀ Islam. Mùsùlùmí ò gbọ́dọ̀ máa tà á, kò gbọ́dọ̀ máa rà á, kò gbọ́dọ̀ bóyàn, kò gbọ́dọ̀ ní, kò gbọ́dọ̀ lò ó. Gbogbo ilé ìpín tó jẹ́ pé jẹ́ báyìí pátá èèwọ̀ ni kéèyàn bá yàn polówó ẹ̀. Wọ́n fẹ́ polówó ẹ̀ fúnra rẹ̀ ní o, àwọn fẹ́ polówó ẹ̀ fẹ́ lòmíì àti parí ilé wọn. Ètò àkùtà fẹ́ bọ́ sí ni wípé ẹni tó fẹ́ tó jẹ́ pé nǹkan ìwà jẹ́ ń tọ́tọ́ ní ilé polówó kí làwọn nǹkan tí yóò kó sínú. Nǹkan tí yóò kó sínú ẹ̀ ọmọ ìyá mi òun náà ni alákọ̀ọ́kọ́ ẹni tí yóò bá yàn polówó ọjà ó gbọ́dọ̀ ní àṣírí, ó gbọ́dọ̀ jẹ́ tí ó máa sọ òdodo. Má parọ́ nítorí kí wọ́n lè bá bọ́ fowó kówó rẹ̀,
má parọ́ papọ̀ fẹ́ advertise ọjà wọ́n máa wí tí ó ṣẹlẹ̀ wọ́n máa parọ́ eléyìí ọ̀bùjúmu. Sọ òótọ́ nǹkan yìí bó ti rí nítorí àmọ́ ń pẹ́ tí ò lè kó bá kọ́ ọ sọ. Tọ́wọ́ pé ọba sọ tọ́lọ́ lórí tó sì lórí ó ti parọ́ nu o. Tọ́wọ́ pé ọba sọ ń pa rẹ̀ pé àwọn èèyàn ń lò ó ń gbádùn rẹ̀ tẹ́ pé òsì ọ̀rẹ́ nìkan tó lò ó. Àbẹ̀yẹ́ pé ó ti ní kíní tí wọ́n ní kọ́ ọmọ advertise yìí ó ti ní wàhálà kan lọ́dọ̀ àwọn èèyàn tó mẹ́nu bà ọ̀n parọ́ nu o. Táwọn èèyàn bá torí tiẹ̀ lọ rà á ọjọ́jọ́ jẹ́ o sì kúrò wàhálà nù lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala nù o. Pé as-sidq ìgbọ́dọ̀ jẹ́ tí ó máa sọ òdodo nígbà tí máa polówó ọjà. Bákan náà ìgbọ́dọ̀ dín tí ń pè ní al-mubalagha pé ó máa sàsọjù má sọ àsọjù fáwọn èèyàn nítorí pé torí tí ẹni fẹ́ ra nǹkan yìí àwọn tí wọ́n fẹ́ ra nǹkan yìí wọn ò mọ nǹkan yìí àmọ́ gbà pé polówó fún wọn ni wọ́n torí ẹ̀rà torí bẹ́ẹ̀ nǹkan má sọ àsọjù pé kíní yìí kò sí ìtọ́ dáa tó wọ́n ti dáa mọ ní ọ̀rọ̀ sọ pé ọ̀dà o ìwọ náà lò ó àbí àwọn èèyàn ń lò ìsì wàhálà ń bẹ o tọ́wọ́ ní wàhálà sọ fún wọn wípé táwọn èèyàn bá lo nǹkan yìí lásìkò báyìí bóyá tí wọ́n bá lò fún wákàtí báyìí ọmọ ní ọ̀nà báyìí wọ́n gbọ́dọ̀ sọ torí ọtọ́ bá fẹ́ sọ táwọn èèyàn bá fẹ́ rà ní tó bá sọ fún àwọn torí ẹ̀ rà ó gbọ́dọ̀ sọ ẹnu rẹ gbọ́dọ̀ sọ òdodo ó gbọ́dọ̀ sọ àsọjù. Bákan náà ní tó gbọ́dọ̀ kíyèsí ó gbọ́dọ̀ mọ torí pé kó ọjà ó lè bá a tà ó fẹ́ máa ba ti ẹlòmíì jẹ́ wípé ọjà tí ìbá ti ṣe gbogbo kọ ìlú lórí ẹ̀mọ́ra kò wúlò fake ni ilé lọ jẹ́ original ilé ọ̀bọ̀júmọ́ o mọ́ torí pé ó fẹ́ tajà tiẹ̀ ó fẹ́ bọ́n advertise ọjà kan ó fẹ́ máa kó bá ọjà míì tí nǹkan kan ò sì mọ́ tó bá kan náà ti yọrí àgbáyé pé ètí ẹ̀hún rí gan ọ̀dà àjò tí ó fẹ́ máa sọ lọ ilé yìí kò bá ojú mu ó gbọ́dọ̀ sọ òótọ́ ó gbọ́dọ̀ parọ́ ó gbọ́dọ̀ sọ àsọjù ó sì gbọ́dọ̀ mọ́ torí pé kí ti ọjà tó ní ọpọlọwọ lè bá a tà ó fẹ́ máa fi ba tẹlòmíì jẹ. Tí ọba ti wá rí báyìí wọ́n fẹ́ bọ́ síbi nǹkan kan tó gbajúmọ̀ nítorí pé ọba dáa tí ó yẹ pé kò yapa sí ìránṣẹ́ Islam ní ọmọ ìpolówó sáyẹn bá wọn kàn mí wá tó jẹ́ pé ọmọ ń pa rẹ̀ àbí ìrújú bẹ́ẹ̀ àbí ó tako ìránṣẹ́ Islam fi sílẹ̀ wọ́n torí pé owó wọ́n bọ̀ fowó kówó rẹ̀ owó rẹ̀ ga sí ó ta ọmọ wí tí ó yẹ àbọ̀mọ̀ tí àwọn èèyàn sí àbọ̀mọ̀ sàlàyé kan tó pé àwọn èèyàn mọ̀ torí ẹ̀rà eléyìí ó kó èèyàn sínú àti máa pé èèyàn ti ń ṣiṣẹ́ burú láti gba owó burú eléyìí ò sì bójúmu fún mùsùlùmí. Eléyìí jẹ́ sókè àwọn kẹta mẹ́nu bá ń bi tọ́jú mọ́rọ̀ kí èèyàn máa advertise ọjà ní ìtọ́jú ọmọ gba owó lórí ẹ̀ ní ìtọ́jú pé gbajúmọ̀ ní ayé lónìí pàtàkì jùlọ lórí ẹ̀rọ ayélujára íńtánẹ́ẹ̀tì kọ́lọ̀ kọ́ sànù wa. Sókè ọ̀rọ̀ ni wípé kò sí tó burú bí ká máa báyàn polówó ọjà èyí tó bá jẹ́ pé ọjà yìí nǹkan o kò tako ṣẹ̀ríà Islam ní títà rírà lílò fífún èèyàn ibi sàǹfààní. Tọ́jú bá ti yapa sílẹ̀ yìí tí wọ́n tako ṣẹ̀ríà Islam tí wọ́n pè Islam ní ìgbọ́dọ̀ níbi ọtí àbáwọn nǹkan tó jọba ń lọ bí ọ̀rọ̀ tó jọmọ́ ọ̀rọ̀ rìbá èèyàn gbọ́dọ̀ báyàn polówó rẹ o tẹ́ ẹ bá ti bá polówó ẹ̀ ó ti dára tí ẹjọ́ ń lónú o ẹ̀sẹ̀ kan náà sì jọ ń bẹ fún wọn kọ́ lọ́kọ́ sànù wa. Bákan náà a gbọ́dọ̀ mú àwọn jẹ́mọ́jẹ́mọ́ sẹ́bi pé a kéèsì táwọn bá polówó a ní máa sọ àsọjù a máa sọ òdodo a sì máa sọ ọ̀rọ̀ tó pé ó yé wa sí ètò ìbá yé wa sí a fi sílẹ̀ a sì máa bá tẹnìkan jẹ́ pé báyìí pé a fi ta ọjà táwa fẹ́ gba owó lórí ìpolówó rẹ̀ lọ́bàá yóò sànù wa lọ́mọ sọ́yà àlà Muhammadu sani.